Action. Oh my God! Look at you! Kini! Oúnjẹ tí o bá fẹ́ jẹ, oúnjẹ tí o bá fẹ́ jẹ, ẹran ojú kẹjẹ tán. Dábì ṣe bẹ́ẹ̀ ilẹ̀ mú ọ wá. Ẹ jẹ́ mọ́ ọ̀sẹ̀. Kí n tún mọ̀ jẹun. Ọbẹ̀ yí ọbẹ̀ gbogbo wa. Daddy ẹ̀ kì í bá wọn sọ̀rọ̀. Every time. The last time tọ́lẹ̀ ìwà ibà nínú nǹkan tó fojú mi rí. Ẹ túbọ̀ nǹkan tá a fẹ́ jẹ. It's okay. Daddy please I can't take. Oh my God. Ní sùn òkèlè tó gbogbo wọn yẹn ìwọ nìkan dẹ̀ bú. Ẹni sùn ṣé bẹ́ẹ̀ ṣe jẹun ní Nàìjíríà nìyí. Bí mo ti ń jẹun ní bá jẹ́ rẹ̀, bí mo ti ń jẹun ní bẹ́ẹ̀ ni, ṣèbá bẹ́ẹ̀ lẹ́yìn, ọbẹ̀ eléyìí, ọbẹ̀ kékeré yìí, ọbẹ̀ tí ọ̀tẹ̀ mi nìkan jẹ. Ẹ bọ̀ mọ òkúlẹ̀ kọ̀ọ̀kan. Daddy please mo lè dúró mi. Wọ́n á mọ̀ sí wọn lè jọ ọmọ ọkọ̀ bínú dìde. Ṣé kí n má wà jẹun mọ́ ni? Ṣé kí n má jẹun mọ́ ni? I can't call my brother in Nigeria. Thank you. Mo fẹ́ kẹ́ ṣe débẹ̀ yẹn. Don't finish the meeting. Mo fẹ́ kẹ́ ṣe débẹ̀ yẹn. Na wetin you dey talk here? Na wetin you dey talk here? Mo fẹ́ kẹ́ ṣe débẹ̀ yẹn. Ẹ kọ́ àwọn ilé ìmọ̀ra ẹ kọ́ wọn mọ́ra wọn kọ́ àwọn ilé ìmọ̀ra ẹ bá You kọ́ can mix it now. You pack it out the first time, huh? so they go mix am yeah. Yeah. Thank you very much. Which one? Hi. Sorry. Hope say you no fall down sha o. Okay, you know what? When you want it, The favor I want is that. Daddy ni last person tó kọjá. Ẹ má ẹ kọ̀ kọjá. Ó yá ẹ lọ.